iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn lélẹ́wẹ̀ẹ́rán ti rọ́wọ́ tó àwọn ọmọ afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn eléyìí tí wọ́n ní mẹ́rin ni wọ́n níye pé wọ́n máa jọ ń rìn pọ̀ láti ṣiṣẹ́ láabi. Ẹni tí ẹ̀ ń wo àwòrán lójú rẹ̀ lórúkọ rẹ̀ ń jẹ́ Adéọlá Adéyínká, eléyìí tí wọ́n ní ó pẹ̀lú pa ẹnìkan tí wọ́n jẹ́ olórí ẹyẹ eléyìí tí wọ́n á mọ̀ sí Ṣeun ní àgbègbè kan ní Ìjókòó ní Sango. Tẹ́ ẹ̀ bá gbàgbé nínú fọ́nrán kan eléyìí tó ti léde tẹ́lẹ̀ torí pé ojú òpó YouTube ò lè fààyè gbà láti gbé fọ́nrán náà síbi ní bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ bá wò ó níbi tí ẹnìkan ti ń ṣá orí èèyàn ìyẹn orí Ṣeun tí wọ́n sì ṣá tí wọ́n gbé orí ẹ̀ sórí bíríìjì tó wà ní Ìjókòó ní Sango ní ìpínlẹ̀ Ògùn. Ká máa fi àkókò ìgbé oríyìn fún ọ̀kan lára àwọn ọ̀gá eléyìí tó ń rí sí ọ̀rọ̀ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Ògùn, CSP Dáramọ́lá àti àwọn sòǹgbé wọn tí wọ́n ṣiṣẹ́ takuntakun láti lè rí wípé iṣẹ́ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí ó dópin tàbí ó tiẹ̀ dínkù jọjọ ní ìpínlẹ̀ Ògùn. Akíyín o, ẹgbẹ́ Ọlọ́run ọba Ọlọ́run nínú àánú ẹ̀ yóò máa bá yín ṣiṣẹ́ láṣẹ Èdùmàrè. Wọ́n ní ẹran ọlọ́fà ni mo ta ti máa ń dùn ẹjẹ́ agbọ́ ohun tí Adéọlá Adéyínká àti àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ rẹ̀ tí wọ́n sọ. Ẹ káàbọ̀ sí ìkànnì Hajiyara Malifa TV. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Orúkọ mi ni Adéọlá Adéyínká. Adéọlá Adéyínká ọmọ olúbo ní Ọmọ Abẹ́òkúta. Ṣáìgbọ́ lábẹ́òkúta. Ọmọ Maitu. Ẹ sọ̀rọ̀ sókè. Ọmọ Maitu. Maitu. Iṣẹ́ wo lẹ ń ṣe? Iṣẹ́ wo lẹ kọ́? Iṣẹ́ fashion designer ni mo kọ́. Okay. Iṣẹ́ wo lẹ ṣe freedom? Mi ò tí ì ṣe freedom but mo ti gbà yìí. Ọdún wo lẹ bẹ̀rẹ̀ sí ní kọ́? 2017. Báwo lẹ wá gbà yìí? 2020. So iṣẹ́ ti lè ránṣọ dáadáa báyìí? Bẹ́ẹ̀ni. Kí ló ṣẹlẹ̀? Báwo lẹ ṣe join ẹgbẹ́ òkùnkùn? Ọdún wo lẹ join ọmọ ẹgbẹ́ òkùnkùn? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé 2020 náà ni mo join ẹ̀. So ó dẹ̀ ní ẹ̀gbọ́n kan tí mo máa ń bá ṣiṣẹ́ aṣọ. So ẹ̀gbọ́n ẹ̀ ó jẹ́ bí ẹ̀gbọ́n sí mi náà ládùúgbò. So àwọn ló wá bá mi pé a jọ fẹ́ débì kan. So a dẹ̀ jọ lọ. Ní 2020 ìgbà tẹ́lẹ̀ wá dé tẹ́lẹ̀ pé wọ́n ṣe yín yẹn kí ló wá ó dùn mẹ́rin náà nú àbí? Kò dùn mọ́ mi nù. Kí ló wá ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ta lẹ sọ fúngbà tí ò dùn mọ́ yín nú? Wọ́n sọ fún mi pé nǹkan báyìí la fẹ́ lọ ṣe but mo ti débẹ̀ tán kí n tó rí pé nǹkan tá lọ ṣe lélẹ̀. Àtẹ wá ṣe tán sẹ́ tí ò dùn mọ́ yín nínú ìgbésẹ̀ wo lẹ gbé? Kò sí nǹkan tí mo fẹ́ ṣe. Bóyá ẹ jẹ́ àṣẹ báyìí, kí ni position tí nínú àti pé orú ẹgbẹ́ wo ni tọ̀dọ̀ yín kí lórúkọ ẹ̀? Ayé. Ayé. Position wo ni yín nínú ayé? Mi ò ní kankan bẹ̀. Ẹ ní kankan bẹ̀. Event wo ló gbé yín délé wẹ̀ran? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn tó kù mí lọ pè mí pé wípé nínú àdúgbò yẹn kọ́ ti fẹ́ ṣe peace talk pé ká lọ. So gbọ́dọ̀ ẹ pè mí tá máa débẹ̀ báyìí dúró lọ́pàá ìwò olè ẹ fi mọ everybody. Kí ló ń jẹ́ peace talk? Pé ká parí ìjà láàrin ara wa. Ẹ̀yin wo lẹ ń jà? Ẹyẹ àtayé. Okay. Ọjọ́ wo ni wọ́n pè yín? Ọjọ́ Wednesday. Wednesday oṣù ọdún wo? Wednesday last week Wednesday. Ṣé ìyà tí wọ́n ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni? Ìjà ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀. Bóyá àwọn iṣẹ́ wo lẹ ti ṣe rí, àwọn operation wo lẹ ti tẹ̀lé wọn lọ rí? Kí ni position tẹ carry out? Mi ò tẹ̀lé wọn lọ ibi kankan ju ti Ṣeun ìgbà tó pa Àdìsá tó jẹ́ number 1 ayé. Nílùú wo nìyẹn? Nílùú Ìjókòó. Bó ni Ìjókòó yẹn wà? Sango. Ní Sango. Ìgbà tẹ́ débẹ̀ kí ló ṣẹlẹ̀ níbi event tó ti pa olórí wọn yẹn? Ṣé ẹyẹ lẹ pé ẹgbẹ́ ti yín àbí? Ayé lẹ́yìn ẹyẹ olórí ẹyẹ ni wọ́n pa yẹn. Ayé lọ kọ́kọ́ pa. Ẹ ṣe sùúrù, èyí tẹ́ sọ pé ẹ tẹ̀lé wọn lọ. Ayé yẹn lọ kọ́kọ́ pa tí mo fi tẹ̀lé wọn lọ. Tẹ́ fi tẹ̀lé wọn lọ. Ayé lọ pa ẹyẹ lẹ́yìn àbí? Ayé ni. Ayé náà lẹ́yìn. Number 1 ayé lọ kọ́kọ́ pa. Ta ló pa? Àwọn ẹyẹ. Okay. Bóyá lẹ́yìn wọ́n fi wá pẹ̀yìn lẹ̀ fi wá lọ kọ̀yà fún wọn. Bẹ́ẹ̀ni. Ìgbà tẹ́ wá débẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan? Ìgbà tí tá máa débẹ̀ ọ rí bọ̀bọ́ yẹn ó dẹ̀ ti pa kó tó di pé mo súnmọ́ wọn ó ti pa. So mo kàn dúró ìgbà tí mo dẹ̀ rí pọ̀ ti pa everybody àwọn ọlọ́pàá dẹ̀ lé bá àwọn ọlọ́pàá ṣe dé ó dẹ̀ lé everybody. Kúrò ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Bóyá mò ń gbọ́ involvement ẹ mélòó ló ti tẹ̀lé wọn lọ ṣe? 2 ni mo tẹ̀lé wọn lọ. Alákọ̀ọ́kọ́ basket. Okay. Ìlú ti basket yẹn? Ọgbà Ayọ̀. Ọgbà Ayọ̀. So o lè rántí ọjọ́ yẹn tó ṣu yẹn?
mi ò rántí. Bóyá kí ló ṣẹlẹ̀ nígbà tẹ́ dé Gbayọ̀ tẹ́ lọ ṣe ti basket bó lọ Gbayọ̀ wà. Ìjókòó náà ló wà. Ìjókòó náà ló wà. Bóyá ṣàlàyé báwo ló ṣe ṣẹlẹ̀ nígbà tẹ́ dé bẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ni ìwọ ṣe gangan. Bá a débẹ̀ ẹni tó dáa mọ̀ òun ló lé ìyẹn Àdìsá ìgbà tá a dẹ̀ máa fi súnmọ́ wọn náà òun ìṣòro èmi náà wà ń bẹ̀ bọ̀ òun ló yìnbọn fún un. Olóyìnbọn pọ̀ yín mélòó lẹ́jọ́ lọ́njọ́ yẹn. àwa mẹ́ta la jẹ Kí ní. lórúkọ yín mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Èmi, Lékan pẹ̀lú Àdìsá. Pẹ̀lú tani. Pẹ̀lú Àdìsá. Ok àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn méjì tó kù lẹ́yìn ìwọ yẹn bó lọ́wọ́ à ń sìn. Ẹnìkan wà ń bí ẹnìkan ti kú. Kí lórúkọ ẹnìkan tó wà ń bí yìí. Lékan. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tí ẹjọ́ lọ́ngbà yẹn bó lọ́wọ́ à ń sìn. Nínú àwa mẹ́ta ẹnìkan wà ń bí báyìí ẹnìkan dẹ̀ ti kú. Ètò wà ń bí yẹn kí lórúkọ ẹ̀. Lékan. Lékan. Ìgbà tá a débẹ̀ ó sọ wípé ta ló yìnbọn fún. Àdìsá. Àdìsá tó yìnbọn fún kọ́. Ó ti kú. Ṣóun ló ti kú yẹn. Lẹ́yìn tí basket yẹn wo ló tún tẹ̀lé wọn lọ ṣe. Lẹ́yìn tí basket kú ló pa Àdìsá so lẹ́yìn tí pé ó pa Àdìsá òun ni ti Ṣeun. Òun ni ti Ṣé wọ́n pa Ṣeun. Àdìsá lè ṣe wá lọ pa Ṣeun. Bẹ́ẹ̀ni. Bóyá báwo lẹ ṣe ṣe ti Ṣeun yẹn bó lẹ ti pa. Ọgbà Ayọ̀ náà ló ti pa. Ó yá ẹ̀sùn. Ọgbà Ayọ̀. Èrò pọ̀. Ó yá ẹ̀rọ àwọn èrò yẹn máa dárúkọ wọn. Èrò pọ̀ bọ̀ mi mójú wọn ọ̀bọ̀ àwọn tí mo mọ̀ Reuben pẹ̀lú Lékan pẹ̀lú Michael èmi náà wà ń bẹ̀. Ó di mẹ́rin ló kalẹ̀. Ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin yẹn ta ló pa nínú yín. Ó ti yìnbọn fún káwa gan tó ó ti ṣá kó tó dé káwa gan débẹ̀. Reuben. Reuben ló ṣá. Ìgbà tí Reuben ṣá wọ́n ní ẹ gbé orí ẹ̀ síbi kan bó lẹ gbórí ẹ̀ lọ. Èmi bá wọn mi bọ́ ibi tó ti ń ṣá làwọn ọlọ́pàá ti dé lọ ti lé everybody dẹ̀ fi túká. Reuben. Ta ló gbórí ẹ̀ lọ sórí bíríjì. Reuben. Yẹn dàbó ló wà. Òun náà wà ń bí. Ó wà ń bí. Ẹ̀yin mélòó lẹ wà ń bí ní gbogbo àwọn tíìmù yín yẹn. Àwa mẹ́rin. Ó yá dárúkọ wọn. Lékan. Reuben àti Michael àti èmi. Kí lórúkọ tiẹ̀. Adéọlá. Adéọlá kí ni. Adéyínká. Ṣé o ti marry. Mo ti marry. Ọmọ yín kọ́ bó ló wà. Ó wà. Mélòó ni wọ́n. Ẹyọkan. Ìyàwó ẹ̀ ń kọ́. Òun náà wà. Ọkùnrin àbóbìnrin lọ́mọ ẹ̀. Obìnrin. Ṣé o ò dẹ̀rù pé nígbà tẹ́ ẹ fẹ́ pa Ṣeun yẹn wọ́n ní ẹ ṣá aládàá ni o ò dẹ̀rù pé ọmọ ẹnìkan lẹ̀ ń ṣá aládàá yẹn ṣá. Ọlápé òun náà wà náà àwọn tó lọ pa Àdìsá. Sò torí pọ́n pa Àdìsá lè ń ṣe lọ gé orí ẹ̀. Bẹ́ẹ̀ni. Ìbọn tẹ́ ẹ fi pa basket níjọ́ yẹn ìbẹ̀lẹ̀ sì rí ta lónìí. Àdìsá lónìí. Àdìsá tí wọ́n padà pa yẹn lónìí. Ìgbà tó dẹ̀ pa lọ gba ìbọn owó ẹ̀ lọ. Ta ló gba ìbọn owó ẹ̀ lọ. Àwọn ẹyẹ. Òkè àwọn ẹyẹ tó pa ló gba ìbọn owó ẹ̀ lọ. Yàtọ̀ sí méjì tó dárúkọ yẹn wo ni ó ṣe ṣẹ̀wọ̀n tí sì tó jẹ́ kó ti kópa nínú ẹ̀ tẹ́lẹ̀. Kò ní sí ọkàn mọ́ lẹ́yìn méjì yẹn. Láti 2020 o lè sọ pé ìbẹ́ẹ̀tì méjì péré ló ṣe. Mi ò lè parọ́ fún yín. O ti parọ́ tẹ́lẹ̀ sọ pé ẹyọkan péré ló ṣe ní ìṣòṣèṣẹ̀ tún jẹ́wọ́ pé méjì. Mi ò lè parọ́ méjì tí mo wà ń bẹ̀ nìyẹn mi lè parọ́ fún yín. Kí ló wá fẹ́ kí ìjọba ṣe fún mi? Ọ̀ṣìjọ àníwó ni. Ẹ̀kọ́ wo ló fẹ́ kí àwọn ọ̀dọ́ kọ́ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí pàápàá àwọn tẹ́jọ́ ń ṣẹgbẹ́ yìí kí ni àǹfààní tẹ̀ ń jẹ nínú ẹgbẹ́ yìí? Àìjà àǹfààní kankan torí ẹ̀ náà lèmi náà ṣe ń rawọ́ ẹ̀bẹ̀ síjọba pé kó ṣíjú àníwó ni kọjú. Ẹ rí àǹfààní kankan jẹ́ ńbẹ̀. Bẹ́ẹ̀ni. O lè wá wà ńbẹ̀ láti ọdún 2020 bí ọdún kẹrin sẹ́yìn tí n bá ṣàṣìṣe bí ń lọ sí karùn-ún. Kò dẹ̀ ṣọ́ọ̀kù kò sàǹfààní kankan nínú. Kò sàǹfààní kankan. Bóyá gba àwọn ọ̀dọ́ ẹgbẹ́ ẹ̀ láwọn. Àmọ̀ràn tí mo lè gbà wọ́n ní pé kó jáwọ́ torí èmi náà rawọ́ ẹ̀bẹ̀ síjọba ni kó ṣíjú àníwó ni. Ẹ ṣeun ẹ kú ìtẹ́tí sí wa ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu Adéọlá Adéyínká ọ̀kan nínú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn afurasí eléyìí tí wọ́n ní wọ́n mú tí ó gé orí ẹnìkan tó jẹ́ Ṣeun yẹn ní agbègbè kan tí wọ́n pè ní Ìjókòó. Tó bá di lálẹ́ ọ̀la ẹ pàdé wa ní ìkànnì yìí fún ìfọ̀rọ̀wérọ̀ àwọn tó kù. Ẹ ṣeun ẹ kú ìfẹ́. Ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.